ẹ dákun ẹ dáríjì mi, ẹ gbà mí o, ẹ gbà mí, ìnira yìí pọ̀, ẹ gbà mí, ẹ gbà mí, ẹ gbà mí. I was promised governorship position in Ondo State to destroy Oloye Igboho and bring down Yoruba nation. Ta ló sọ bẹ́ẹ̀? Èmi ẹ̀wẹ̀wẹ̀. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o. Kódà gbogbo ọmọ Yorùbá ló mẹni tó sọ bẹ́ẹ̀. Kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá ó ti ṣẹlẹ̀. Kábíyèsí Elédùmarè nítorí owó a dẹ̀ mú ìjẹ ọmọ ènìyàn wa a sọ dànù. Tọ́lọ́run bá ń ṣoore nígbà míì, àwa èèyàn máa ń rò pé ibi lọ́lọ́run ṣe. Báwo ni ò bá ṣe dá tó kí gbogbo ọmọ Nàìjíríà kó ti jẹ́ kó káwọn Fúlàní pa wèrè dànù? Ẹ lè bìlífù kan tó ṣẹlẹ̀. Ṣé gbogbo ilẹ̀ rántí ọmọkùnrin kan tó ń pè ní Prince Ọ̀jájúní tó máa ń pera ẹ̀ ní youth leader Afẹ́nifẹ́re? Tẹ́ bá gbọ́ nǹkan tó sọ, tẹ́ bá rí nǹkan tó ṣe, ẹ̀rọ náà wá báyìí nítorí pé a gbọ́ pé wọ́n promise ní next governor Ondo State. Ó ti jáde bí ẹ̀mẹ́ta sẹ́mẹ́rin òun fẹ́ di governor Ondo State as a youth. Ó fẹ́ lo level Afẹ́nifẹ́re fi wọlé láti fi jẹ governor. Ọmọkùnrin tí mò ń sọ̀rọ̀ yìí, òun lọmọkùnrin kan tó jí gbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bí àbí some months ago tí wọ́n fìbọn fọ́fù ẹ̀ tó yìnbọn fún nídìí bí ọdún méjì àbọ̀nà mẹ́ta, tí ó gbó ọmọ Nàìjíríà káàánú ẹ̀, pàápàá jùlọ àwa ọmọ Yorùbá a káàánú ẹ̀ débi pé a sá ogbéré ta lè sá láti rí i pé wọn ò pa ó jáde láti àlàáfíà. Báwo èèyàn ṣe ń gbẹ́bọ bẹ́ẹ̀ lọ ń gbé tutù, wọ́n ṣe ń gbé tutù bẹ́ẹ̀ lọ ṣe ìsọjí pé sẹ́ẹ̀ wọ́n wọn gbọ́dọ̀ ronú gbà wọn apá. Ọlọ́run lè ṣe àdúrà gbà. Lọ́dọ̀ tiwa oore la ṣe, a ò mọ̀ pé bí ni. Títí dórí bàbá wa Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Lẹ́yìn tí wọ́n tú wèrè yìí sílẹ̀, gbogbo àwọn àgbààgbà wa wọ́n ní gbogbo ọgbọ́n tá bá mọ̀ tá lè dá tá máa fi ráwọn tó máa ṣàánú ẹ̀. A lè ṣe ọ̀mùtí ẹ̀ tí wá gbàgbé ìṣẹ̀ báyìí. Nígbà tó ọkọ̀ fi sílẹ̀ tí kíní ẹ̀ sì wà lára ẹ̀, ó ń pariwo Nàìjíríà gbọ́dọ̀ divide, Nàìjíríà gbọ́dọ̀ pín. Ohun tóun rí yìí o, òun ò ṣe Nàìjíríà mọ́ o, òun ò ṣe kíní kan mọ́ o, òun ò ṣe gbá mọ́, òun ò ṣàwo mọ́. Ó bẹ̀rẹ̀ sí ní parọ́ káàkiri fáwọn èèyàn. Ó ń tàn àwọn èèyàn. Bóyá ká sọ pé ó ń tàn àwọn èèyàn tàbí ká sọ wípé bẹ́ẹ̀ ni ohun tó experience yẹn ó sì wà lára ẹ̀ nígbà yẹn. Ó bẹ̀rẹ̀ sí ní pariwo Yorùbá nation la fẹ́ o, oníkálukú máa lọ, security ò sí Nàìjíríà, kìnìkan. Kódà ariwo ẹ̀ fẹ́ ju tiwa lọ. Ó wá ní gúrùpù kan wọ́n pe mi ní dárúkọ gúrùpù yẹn. For now, mi ì tí lè dárúkọ ẹ̀. Mo fẹ́ wo ìgbésẹ̀ tó fẹ́ gbé. Torí ìgbésẹ̀ tó bá gbé ní gúrùpù yẹn ló máa dìtámì ìgbésẹ̀ nǹkan tá a mídíà máa ṣe. Now, wọ́n kà gbogbo àti mo wà ní Yorùbá World Media. Àwọn àgbààgbà méjì mẹ́ta kan dìde. Wọ́n ní ká áàdì ẹ̀ sínú Yorùbá World Media. Èmi wà náà tó yarí pé láéláé jọ. Ṣé tó sọ pé òun ti change wá mi kó ti change lóòótọ́? Ká wá gbé sínú social media ni. Àbí ṣó bá wa ṣe kí ó tẹ́ bá wa ṣe ìwádìí sọ ni? Wọ́n ní ó kọ́ wọn jù. Ó ṣáà make sure pé áàdì ẹ̀ pẹ̀lú àwọn kọ̀ọ̀kan náà. Pé kò ń ṣe mídíà. Ẹ sì lè kọ̀ lè tó kó sáré délẹ̀ kan náà. Ká gbé sáàrin wa kó máa rí gbogbo àṣírí àwọn nǹkan tá à ń sọ, kó máa gbọ́ àwọn plan ta ní, gbogbo àwọn strategy ta fẹ́ máa lò kó máa gbọ́. For what? Èmi ṣàwà náà tó yarí ṣá
nígbà tí mo á yarí gbogbo àwọn àgbààgbà kọ̀ọ̀kan wọ́n fi mí sínú ìyẹn ò dẹ̀ kàn mí kò kọ́ máa bí àṣà máa fún. náà ìyẹn lọ bẹ́ẹ̀ inú ẹgbẹ́ tí mo ní nǹkan bó ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn ọkọ̀ wọn tó wá díẹ̀ sínú ẹgbẹ́ yẹn èmi kẹ̀dẹ̀rẹ́ láti ìgbà tó ti máa ń sọ̀rọ̀ wèrè tó lèmi ti save nọ́mbà ẹ̀ mo máa ń save àwọn èèyàn kan wà tó yẹ pé tó bá ti ń ṣe àwọn kọ̀ọ̀kan máa ń save nọ́mbà wọn so that màá lè identify wọn lẹ́nu ìwé that phone number. mo á rí secretly wọ́n gbé wọnú group àwọn èèyàn mẹ́rin tó jẹ́ èmi kò tẹ̀ kọ́kọ́ ti gbé wọnú group tó kọ̀ dẹ̀kọ́ náà kí ni Afẹ́nifẹ́re wèrè tó máa ń pariwo káàkiri tó máa ń jẹ́ ìlú ìdáwọn ẹ̀ ó bá bẹ̀rẹ̀ sí ní sẹ́ẹ̀dẹ̀ sí gbogbo national platform gbogbo àwọn platform ìbádìíṣàn àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí wọ́n ṣépè fún òun ọmọ fóun ni ẹni tó pé ń pretend fún wa ni wọ́n á jáde tán wọ́n á ní ọ̀gbẹ́ni ẹ má dàá ẹ láàmú olórí burúkú tó ń pè ní ẹni ọláòjájú ni òun ni táwọn Fúlàní mú tí wọ́n fẹ́ padà nù táwọn ọmọ Yorùbá tá bẹ̀rẹ̀ sí ní sáré tá lè sùn tá lè wo lórí pé táwọn Fúlàní má bàa ronú pọ̀ fẹ́ pa lásán kẹmọ àwọn tó ń gbé Títì a gbọ́dọ̀ máa fi ẹnu sọ̀rọ̀ lórí afẹ́fẹ́. ọmọ Yorùbá sáré ìmọ̀wádẹ́jọ to God be the glory wọ́n gbà successfully àwọn akọ́lá wọn lọ bí tí wọ́n ti gbà olóṣèlú ni ṣùgbọ́n tó wọ́n jẹ́ ọ̀dọ́ àti àwọn nǹkan tá à ń gbọ́ àwa kò pé tá a bá yọ ilé inú àjàgà yìí bóyá orí ẹ̀ máa pé ẹlẹ́kẹta nìyẹn tó máa ń lo governorship state to state o ò lówó o ò ní kankan o ò níṣẹ́ ò lábọ̀ o ò ní kankan o dẹ̀ fẹ́ jẹ gómìnà Ondo state tó bá jẹ́ bó ṣe jẹ gómìnà ní gbogbo àwọn àlùmájìyà àti máa jẹ gómìnà náà ìyẹn lọ bẹ́ẹ̀ nígbà tí mo tún àṣírí ẹ̀ tí mo reveal identity ẹ̀ àwọn àgbààgbà kọ̀ọ̀kan wọ́n torí ẹ̀ ìmíìlì wọn kò kí mi mọ́ nìṣe tó bá mi jà ìjà gidi ní o tó ṣe jà kékeré pé kìkì ẹ̀kẹ́ mi reveal identity ẹ̀ ṣèbí gbogbo wa náà gbogbo wa kò yẹ tó ṣèṣe lórí kíníkan kìnìkan nígbà tí mo rí pé wọ́n ti fẹ́ máa mú yẹn wọlé kò lè dákẹ́ mú mu gbogbo máa bàbá yẹn ṣe ń sọ̀rọ̀ lèmi ń fàyà wọn torí èmi gbọ́ pàà àgbàlagbà kọ̀ọ̀kan tó bá sọ àgbàdo mọ́ọ̀dì wájú èmi á di aláwọ̀ àdá ẹ̀jẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ láì lò lẹ́ẹ̀mejì mo gbá sí fún gbogbo wọn rẹ̀ ń wò débi pé tá a bá lọ sẹ́ni event ká tiẹ̀ yọ èmi pé mo jẹ́ ọmọ olóyè pé mo jẹ́ mídíà wọn mo jẹ́ kan náà àwọn tó máa ń tẹ̀lé wọn káàkiri àwọn tó máa ń pàdé wa káàkiri tá a bá ń lọ ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ kó wọlé nígbà tá a lọ sọ́dọ̀ Aláàfin àwọn ọba Ògbóni gbogbo àwọn tó jẹ́ bí leader dúbẹ̀ tó wà lórí ìdúró Ọ̀jájú ní ọ ṣe débi kó ráyè wọlé àwọn leaders kò ráyè wọlé torí pé wọ́n rò pé bóyá orí ẹ̀ ti pé wọ́n rò pé bóyá ó ti mọ ohun tó ń ṣe ìdí tí wọ́n dẹ̀ ṣe mú káàkiri nígbà yẹn ni pé gbogbo èèyàn lórí fídíò yẹn tó bá tún wá ń fẹnu ara ẹ̀ sọ fún àwọn lọ́balọ́ba fún àwọn airlines fún àwọn people that matters bóyá wọn tún jẹ́ pé orí àwọn ọ̀dọ́ kó tún pé kí àwọn bàbá wa tún mọ tó lọ dáadáa àṣe gbogbo yẹn tán ó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní fún lówó wọ́n ṣoríṣiríṣi fún wọ́n tọ́jú ẹ̀ bí mo ṣe máa ń sọ̀rọ̀ yìí ó ti ṣe ohun tí ẹnìkan ò ṣe rí ó ti dópin màálù jíjẹ tí bá lọ dópin màálù jíjẹ ní pé ó ti bẹ̀rẹ̀ sí ní di ẹni àbùkù ẹni ìgbé bóyá àbátẹ̀ ti fílẹ̀ ká má sáré gbà ẹ̀ káwọn Fúlàní tó jí pé kọ́ padà nù bóyá kò bá má ṣe nǹkan tó ṣe tẹ bá rí nǹkan tó ọmọkùnrin yìí ṣe ó balẹ̀ ayé jẹ́ ó bọ̀ ọ̀run jẹ́ nítorí owó àti governorship position tó jẹ́ pé tó máa fi jáde láyé ò lè má gbóhùn ẹ̀ àwọn Fúlàní wá fi tàn wọ́n fowó tàn wọ́n fi gbogbo nǹkan tàn ó wá rò pé òun lè gbà bòdì fáwa nǹkan mi mẹ́ta kan tó sáré ṣe lẹ́ẹ̀kan lẹ́sẹ̀kẹsẹ̀ láti mú ó
ó sọ fún yín pé intelligence tí máa bí tv ní ó kọjá bẹ́ẹ̀. Ohun tí mo fẹ́ play fún yín kò sí ń tà, òun gan máa fọ́ pé báwo ni mo ṣe rí. Máa play ẹ̀ fún yẹn máa gbọ́. Bóyá irọ́ ni mo máa ń pamọ́, bóyá òótọ́ ni mò ń sọ, bóyá ó lè máa sọ fún wa pé AI ni kó jáde kó wá defend ẹ̀. Bọ̀bọ́ ìyá olórí burúkú débi wípé mo fẹ́ lè sọ pé àwa ta sáré bí àwọn Fúlàní ṣe fi sílẹ̀ gan, a ní láti tọrọ ìdáríjì lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pé àjẹ́ kí Fúlàní pa. Báwo ni Yorùbá ṣe dá tó kó má ṣe nǹkan tó ṣe, káwọn Fúlàní ti pa kó má ráyè ṣe nǹkan tí ó ṣe yìí. Audio yóò ti sí ní circulation o. Mo kàn make sure pé bí Intel ṣe dọ́dọ̀ mi, bó ṣe voice note yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ kò wọ 5 minutes, audio yẹn ti tẹ̀ mí lọ́wọ́, ó leak sí mi lọ́wọ́ through intelligence mi. Kò tí mo bá ti gbọ́, máa play ẹ̀ fún yín sí. Fúlàní tàn pẹ̀lú governorship position àtòkù allegedly. Ó dẹ̀ mọ̀ ọmọlúwàbí, ó sọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Because he has never been part of us. Kò kí ń ṣe ara wa láti ilẹ̀, kò dẹ̀ fijọ́ kan ṣe ara wa. Ẹ wá gbọ́ àwọn ọ̀rọ̀ tó sọ, ó jẹ́wọ́, ó kà bí àjẹ́. Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀. Ọlọ́run tú síta ni. Ọmọ Yorùbá, ẹni tí mò ń sọ yìí, máa play video ẹ̀ fún yín, máa play evidence fún yín, kọ́nà jẹ́ ìrántí máa pé phone number ẹ̀ fún yín. In case tó bá wà ní any group tẹ wà kẹ́lẹ̀ yóò dànù ní gbogbo àwọn group yẹn. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti add ẹ̀ sí inú group Yorùbá Nation Movement káàkiri. Wọ́n believe pé is now a changed person. Wọ́n mọ̀ pé ọ̀dàlẹ̀ kì í ronú pìwàdà. He has now been part of us. Àná ni mo ṣe sọ̀rọ̀ àlùmọ̀ roof. Olórí burúkú ni wọ́n pọ̀ gan. Wọ́n pọ̀ lọ bìbà. A play audio yẹn fún yín sí. Kí o gbọ́ àjọ gbọ́, ẹ wá sọ fún mi tó bá tó kí n jáde fún àbí tí ó bá tó. Kò mọ̀ pé ní gúùpù tó ń wà yìí, kò mọ̀ pé àwa náà wà níbẹ̀. Gúùpù wo ló wà nílẹ̀ Yorùbá lórí WhatsApp káàsì bẹ́ẹ̀? Kò sí. Intelligence ń lọ pàṣípàṣì. Òun ló ṣe ń dùn mí pé àwa ta ní àwọn intelligent information lọ́wọ́, àráwọ̀ èèyàn support wa financially, àráwọ̀ èèyàn sponsor wa. Àwọn tí wọ́n ní kankan tó jẹ́ wípé ẹnu lásán ló níbi tajà kàrà. Àwọn tó jẹ́ pé ọ̀tọ̀ nìkan tó wà nù, ọ̀tọ̀ nìkan tó sọ fọ́mọ Yorùbá, wọ́n kú ta. Àwa ta ní the support wọn fún wa. Wọn fún wa. Ẹ gbà tí mo ti ń pariwo tí mo ní equipment níwájú Ọlọ́run ọba tí wọ́n kì í pè jẹ́ ìrọ́. Fóònù ẹyọ kan tó kú lòkú lélẹ̀. Ó díẹ̀ ti fẹ́ pápọ̀. Ẹ support mi. Ẹ ṣàánú mi. 021 41 68 704 021 41 68 704 GTB William Olúwatósìn Adémáyélóyè. Mo máa pè kí ni ẹ̀ fún wa o, evidence live and direct. Ẹ máa wò mí nínú, ó sọ fún yín ilé tí mò ń gbé, wọ́n ti jáwé gbogbo àwọn tí ta lé yìí. Àwa méjì péré ló kù ta wà pé káàkiri gbogbo ayé. Ẹyọ̀ pé ìlú tí mo wà, kò ṣe náírà lọ́nà mẹ́. Náírà ti bàjẹ́ débi pé tẹ bá fẹ́ ṣe 1 million naira sí, tẹ bá fún wọn ní 1 million naira, wọ́n á fún wa ní 385,000. Òun ló affect ibi tí mo fẹ́ gbà. Program ta ṣe kọjá lórí Yorùbá Nation, mo ti náwó mo nára mi ìmọ̀ kíkọ́ tó fẹ́ ṣẹlẹ̀ máa ṣẹlẹ̀ sí ilé tí mo ń gbé wọ́n ti tà. Ìlú Ìkẹ́dẹ̀ rèé tó bá ní kó jáde kó lè tó bá jáde, tó bá ya ẹni ẹni wò ìwọ̀n apá, tó bá pa wọ́n á lọ ju nǹkan bú bí ábí ejò tó ní venom àtẹ̀jú wọ́n á jù sínú ilé fún. Èmi dẹ̀ rèé, mo láwọn ọmọdé, mo níyàwó, tí bá lè wọnú àdùn tí mo lè gbé mọ́ mi wọbẹ̀.
bẹ́ẹ̀ sì ni pé mi ì jẹ wọ́n lówó, bẹ́ẹ̀ sì ni mi ì jẹ́ olówó ọ̀jẹ́ mi lówó, bẹ́ẹ̀ sì ni pé kí n kẹ́rù mi kí n kúrò bẹ́ẹ̀. Wọ́ọ́rọ́wọ́ peacefully mo lè ti wálé gbogbo mo tún padà rí ilé kékeré kan tápá mi ká nínú 2 million plus ìbí fún abúlé ti rí more than 2 million. Ó kù bí àbí about torí réètì yẹn lọ sókè ó ń wálẹ̀ ìyẹn réètì náírà nísìnyí báyìí almost 600,000 tí mo wá báyìí. Ẹ máa ń wò mí nìyẹn. Ẹ ṣà irú àwọn báyìí ló yẹ kí ẹ máa ṣàánú. Kò ń ṣe irú àwọn ìjájú ní olórí púpọ̀ ọmọ àbí ìpàbẹ́. Ẹni tó yẹ kí gbogbo ti jẹ́ tọlọ́run àwọn tó nílé ayé á tún jẹ́ kó tún fẹsẹ̀ kọ àwọn tó nílé ayé á tún jẹ́ kó bọ́ sí wọn lọ́wọ́. Àdàbí tó bá yẹ pé Gbowo wọ́n fi inú méjì ṣe múfẹ́ǹtì nìkan ní. Àdàbí àyàfi tó bá jẹ́ wípé nígbà tó lóye sọ ní Gbowo wọ́n dì nígbà tá a nídìí wọn nílẹ̀ Yorùbá àdàbí tí wọ́n bá dìde fún wa lóko. Àdàbí tí nǹkan tó sọ nípa Ìgbòho yìí tó bá rí bẹ́ẹ̀ àdàbí á dáa fún ẹ tí ó bá rí bẹ́ẹ̀. Àwa mọ̀ pé wọ́n ni torí pé nígbà tó jí gbé olóyè Ìgbòho sì wà ní prison gbà ẹ̀ wọn ò tí ì fi wọ́n lẹ̀. Wọ́n wà ní house arrest wọ́n wà ní Tolú. Now mo máa play kíní fún yín ẹ ká farabalẹ̀ gbọ́ ìjọba ìjà ṣe ní kọjúkọjú bó lè jọ yí wa bóun ẹ̀ kó máa bú èmi náà pé wọ́n lé mi lè mú owó wọlé kíníkan ó pè mí ju fẹ́yìn dẹ́bàá mẹ́ni tí mò ń sọ ẹ jẹ́ kọ́kọ́ play fídíò ẹ̀ náà kí n tó wá play evidence fún yín kẹ́lẹ̀ fi mẹ́ni tó jẹ́ òun rèé. Nigerians help me. Your 100,000, 50,000, 1 million will go a long way to save my life. My name is Prince My name is Prince Dajini. God bless you. Please help me to subscribe this video. Nigerians help me. Your 100,000, 50,000, 1 million will go a long way to save my life. Ṣé iná rí bẹ́ẹ̀ mi ò fẹ́ play ẹ̀ jù ẹ ti mẹ tí mo sọ bẹ́ẹ̀ ohun tó wá ṣe ó ti ṣe hòtẹ́ẹ̀lì kò ṣe rí torí àwọn Fúlàní promise ẹ̀ pé wọ́n máa jẹ́ kó wọlé fún gọ́fúnà ní next election ní Ondo State wọ́n dẹ̀ tún àtúbọ̀ pé wọ́n tún promise ẹ̀ ní millions of naira wọ́n dẹ̀ ti fún ní millions of naira tó wà lórí báyìí allegedly bá ti gbọ́ tàbí ọ̀pọ̀ àwọn intelligent wa kì í mú fake tí bá ṣàparọ́ pé ìṣàdérí audio mi ní evidence play fún yìí bóyá náà ẹ ká yọ dísìsì evidence yìí gbogbo àwọn tó ń bá mi jà nítorí ẹ̀ nísì mo fẹ́ wo ọ̀pọ̀lọpọ̀ ohun tí ìkíní yìí torí pé àwọn èèyàn ní lọ́wọ́ yes anybody tẹ́ bá rí tó bá play kíní lẹ́yìn ìgbà tí mo play ohun rèé. Gbogbo èèyàn fẹ́rẹ̀ àti ìgbòho ẹni ó ṣe ewé ìwọ̀ ìdáwà sẹ́lẹ̀ ìgbòho central fún àṣàkúrò àti ẹnu lérí tó ṣẹlẹ̀ lóyún ìdáwà. Gbogbo èèyàn fẹ́rẹ̀ àti ìgbòho ní ìpàṣẹ yìí o. Ẹni ó ṣe ewé ìwọ̀ ìdáwà sẹ́lẹ̀ ìgbòho central fún àṣàkúrò àti ẹnu lérí tó ṣẹlẹ̀ lóyún ìdáwà sẹ́lẹ̀ ìgbòho àkúrò. Ọba wa gàdé àti àti àkúrò wọn àgbẹ̀kọ̀yà àkúrò wọn ẹ̀yin ọmọ Yorùbá wọ́n jà fún bí ẹran lọ́rùn gbà wá lọ́sẹ̀ lọ́rùn Yorùbá òdo ẹ̀ǹtẹ́ yìí kó yìí ọlọ́run bá wa padà orúkọ Jésù ara rẹ̀ lọ. Ẹ ṣé gan nínú màá máa kó ara nínú kan tí a kó sí ẹ ṣé gan APC làwọn yẹn Àgbẹ̀kọ̀yà ti lé the press statement ní about 2 hours ago Àgbẹ̀kọ̀yà wọn ti lé press statement. Láti ìgbìmọ̀ sàmáàmì ṣé ń gba Buhari gan ọkọ̀ tó ń ṣe wọ́n lé gbèsè. Ṣé kí wọ́n bí wọ́n kọ́ sọ ó ní Sunday Igboho scammer lẹ́ni tí wọ́n jẹ́ pé torí tiẹ̀ làwa wọ Yorùbá la ṣe bẹ̀rẹ̀ sí ní sáré kò gbọdọ̀ kù síbi tí wọ́n táwọn ajínigbé Fúlàní PS
ẹjọ́ nígbà tó ń gbé ẹbọ sí Nàìjíríà ó tún parọ́ débi pé ó ní wọ́n tún pé ìyàwó òun ẹ wá gbọ́ kò mọ̀ pọ́ dùn ilé jáde láéláé àwọn tí wọ́n jọ ń ṣorí burúkú yẹn láàrin ara wọn ni wọ́n ti ń sọ. wọ́n lè bo stammer ní lájọ àmì àjọǹta wọ́n lè bo stammer ní tó ṣe ń ga Buhari gan-an ọkọ̀ tó ń ṣe wọ́n lè gbé Buhari wọ́n lè bo stammer ní lájọ àmì àjọǹta ní tó ìzàgbéà. ṣé bó ló sọ gbogbo tó lè sọ ní Ìgbòho sí wọ́n ló èké sí Buhari bí n pé ìjọba Buhari ìjọba tó dáa ni ṣé ìgbọ́ tí ó burú lọ́wọ́ Fúlàní tó bá gbé yáyìn lẹ́nu mo ti pariwo ẹ̀ fún ní some week ago pé wọ́n á bẹ̀rẹ̀ sí ní ba orúkọ Ìgbòho jẹ́ wọ́n á bẹ̀rẹ̀ sí ní bàbá tó yé jẹ́ àwọn Fúlàní kàbà tó fẹ́ kọ́ wá sí Kwara State kọ́ lọ fọ́ bẹ̀ mọ́ and some other reasons wọ́n fẹ́ ọmọ pé tó lóye sọ ní Ìgbòho bá wọnú igbó kò ní síkan tó ń jẹ́ ìgbẹ́ta Boko Haram automatically gbogbo ti repent torí wọ́n máa ṣe náà fẹ́ dá kẹ́kẹ́ pílẹ̀ fún yéèdè. wọ́n lè bo stammer ní tó ṣe ń ga Buhari gan-an ọkọ̀ tó ń ṣe wọ́n lè gbé Buhari wọ́n lè bo stammer ní lájọ àmì àjọǹta ní tó ìzàgbéà. bo stammer ní kò lóògùn tó ní gbọ́gbọ́n kan bẹ́ẹ̀ ni nígbà tó ń fi láàbù tí ó sọ oníkan fún un ní àgbékan àwọn méjì àwọn authorized ní kó wọn sẹ́nu agbára sílẹ̀ agbára ìwà gbé jáde. ẹ tó sì Nàìjíríà. When I was kidnapped, not the one told my wife, kí àwọn mi fún ní agbára kan why should give him all of one told me school sí àwọn agbára wọn àwọn máa kàn má gbé jáde nílẹ̀ tó ṣe lọ sí àwọn agbára ẹ̀ tó kàn má gbé jáde tó ló kù onífọkàn fake àwọn sàmà rẹ̀ lè wá nínú. Níbi ìfọ́nìkà tó fi sí ọmọ ìpínlẹ̀ àwọn ọmọ yẹn ó fẹ́ bí ìlú àlọ́rẹ̀ fún yà ọ́ sí ti bí nínú ọba tó wà lọ́rẹ̀ yẹn bó ṣe rí yẹn fún yẹn wà ní bíbí yẹn ọkọ̀ sí tiẹ̀ wà ní express bẹ́ẹ̀ yẹn wọ́n lè wá sádùúgbò àtàn Fúlàní wá sádùúgbò bá ń pèsè wọ́n lè wá sádùúgbò ọmọ Yorùbá mọ̀ ń pa ẹ̀ mo sọ láàárọ̀ yìí àwọn náà wọ́n Yorùbá mọ̀ ń pa ẹ̀ ọmọ Yorùbá ló mọ̀ ń pa ẹ̀. ìfọ̀ ló bẹ́ ṣèṣe àwọn tó yóò ṣe. ìyẹn lọ òmìnira sí ní àmàjẹ́kù ọ́fíìsì express nìyẹn ìṣọ́jọ́ ajé àwọn ìlú ọmọ tó ń dàgbà àwọn tó kó ibi sílẹ̀ kò ní wà gbọ́mọkùnrin ẹni tó pọ́nmọ́ lẹ́nu kí ni ọmọ tí wọ́n fọ́ ọmọ yìí sì lọ́dọ̀ tó fẹ́ fi ọmọ àwọn ọmọ tó pé níbẹ̀ yẹn ọmọ 2 years ọmọ tó dàgbà síbẹ̀ ọmọ 15 years. You can go to the daughter of married man, a father, the mathematical teacher. Everyone should be long. That's how I'm going to get to that. And that was only the Sherry, ó tún fẹ́ kò ní Sunday Igboho olóyìnbó kò ní láyé ìmájì. This is someone that stood for you. Wọ́n wá ní kókó house arrest. Wọ́n lè gbogbo àwọn ọmọ Yorùbá dìde. Ó mọ̀ pé bá ṣe ń pariwo lórí mídíà, olóyè Sunday Igboho ni wọ́n gbéṣẹ́ fún wa pé ká máa pariwo orúkọ ẹ̀ so that àwọn government necessary people wọ́n á lè reach àwọn pípé yẹn láti jẹ́ kó mọ̀ pé àwọn má sì sí dáṣẹ́ má pa wọn o ẹ̀mú má ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Kí ló fà á tó fi máa ń jí àwọn èèyàn mí gbé tó dẹ̀ pé láàrin ìjọ kejì ìjọba ti máa gbà wọ́n lẹ̀. Wọ́n á dẹ̀ já àwọn ọmọ mí gbé wọ́n lè wà bẹ́ẹ̀ 6 months kí ìjọba máa ti sọ̀rọ̀. Ìjọba ti pẹ́ ní ẹ lérò lẹ́yìn kẹ́ni ẹ ní voice tàbí tí àwọn èèyàn gbá tiẹ̀ ẹ wá téèyàn bá jọpọ̀ lọ́tọ̀ ìjọpọ̀ èèyàn máa ń gbé kalẹ̀ ní o. Kò tán síbẹ̀ o tán síbẹ̀ mo sì ń gbé yín bọ̀ ní ìpele kejì tó bá yá ṣùgbọ́n ẹja tó sáré gbọ́ nǹkan tí ọmọ eré Ṣòwòrẹ́ náà tún sọ nígbà yìí. Ṣòwòrẹ́ tó yẹ pé Balógun Èkó ti tú àṣírí ẹ̀. Balógun Èkó ní gbogbo àwọn tó kọ́ káàkiri gbogbo wọn ló ń gba sálárì lọ́wọ́ Nigerian government. Wọ́n máa ń sọ̀rọ̀ kan fáwọn èèyàn bọ̀ wọ́n gbà mí gbọ́. Ṣe rí oríṣiríṣi èèyàn méjì mẹ́ta ìjọba máa ń lò láti fi ṣiṣẹ́. Ìjọba máa ń lo àwọn propagandists tó lè ṣe heavy propaganda. Ìjọba máa ń employ wọn.
àwọn tó máa support ìjọba wọ́n máa wà, àwọn tó máa against ìjọba náà they are also working for government but they are on the against negative side, wọ́n máa criticize ìjọba so that tension lè máa lọlẹ̀ láàrin ìlú. For example sí irú máa tó gé orí ẹ̀ yẹn àtàwọn ọmọ school tí àwọn Fúlàní terrorists tó tọ́ná sí kẹ́ẹ̀kì tí wọ́n mú kẹ́ẹ̀kì tí wọ́n finá sí tó dẹ̀ ń jó kẹ́ẹ̀kì ni o that plastic kẹ́ẹ̀kì wọ́n dẹ̀ ń kan sáwọn ọmọ yẹn lára wọ́n tí wọ́n nu ọta àwọn yẹn bàjẹ́ wọ́n so ojú wọn wọ́n so ẹsẹ̀ wọn wọ́n so ọwọ́ wọn wọ́n wá mú kẹ́ẹ̀kì wọn petrol wọ́n wá finá sí lábẹ́ kẹ́ẹ̀kì wọn yóò bùlàbùlà ẹ sábà kẹ́ẹ̀kì 3 litres tó máa ń jẹ́ yẹ́lò yẹn gbogbo làwọn kẹ́ẹ̀kì yẹn bí ló ṣe máa pọ́nlẹ̀ nígbà tí èèyàn bá fi láìlọ́ọ̀sì ní wọ́n tó máa pọ́nná sílẹ̀ wọ́n dẹ̀ pọ̀ sáwọn ọkùnrin náà tó bá yẹ pé ìlú mi nìyí níjọ́ tí fídíò yẹn ti jáde ní kọ́ńtì yẹn ti ní exist wọ́n fi ṣe àdé tó bá jẹ́ kọ́ńtì mi nìyí gbogbo tíṣà tó wà all over Nigeria wọ́n ti dájẹ́ sílẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ wàhálà wọ́n ti strike pé ó dìgbà tí ìjọba bá bring that victim that criminal to book táwọn tó continue ṣe but nígbà táwọn tó jẹ́ government critics tó bá ti sáré bẹ̀rẹ̀ gbogbo àwọn other people yẹn máa rí àwọn less privilege wọ́n á rẹ́ nìyẹn gẹ́gẹ́ bí aláàánú tó fúrọ́ǹtì criticization tó fúrọ́ǹtì ọ̀rọ̀ gbogbo lójú ìjọba wọ́n máa rí wọn bí representative wọn àwọn yẹn máa fi brain control wọn pé ẹ calm down ẹ ṣe sùúrù àti lọ sọ fún wọn tó bá bí wọn dá tó bá ṣe kinní kan a fún yín níjọba ẹ a ṣe kinní kan wọn náà fún wọn níjọba ẹ torí pé wọn ti rí lára wọn àwọn aráàlú tó gbé kan tó gbé gbogbo ẹ tó mọ̀ pé tó bá ṣì dájọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ wọn á pa gbogbo wọn dànù wọn wá dọ́gbọ́n ṣàlù ẹni láti fi discharge wọn gọ́ọ̀mẹ̀ntì máa ń ṣe bẹ́ẹ̀ náà gbogbo gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ ẹ̀ pọ̀ pé ẹ wo ìjọsáré tó kódà oyún inú mọ̀ pàdé tó ń ṣiṣẹ́ fún gọ́ọ̀mẹ̀ntì oyún inú ó mọ̀ very dark man náà ni wọ́n tún dá ọkọ̀ tí wọ́n ní gọ́ọ̀mẹ̀ntì chicken boy I don't know how true is that torí mi fi bẹ́ẹ̀ kò ń ṣọmọ Yorùbá mi dẹ̀ fi bẹ́ẹ̀ follow bọ̀ tẹ́yẹ mẹ́ta ìwé kọ́kọ́ ọmọ ẹ̀dùn yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá dẹ̀ pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn iṣẹ́ àwọn pọ̀ gan so we are all one family God bless you all now ẹ jẹ́ sáré play tí Sowore náà tún sọ tẹ́yìn náà gbọ́ tẹ́lẹ̀ kó àwọn people Watch this. The Sunday Igboho struggle you are seeing is funded by TIWON. can you imagine without Yes, because the problem at that time was that TIWON was having issue with Buhari. They weren't going to accept him as a candidate. And he looked at it and said, I helped you guys to get to power. You guys don't want my candidacy. I'm going to tell the people about it to leave. Started funding. They are not united. funding So, Buhari being who he is, came and tried to kill Sunday Igboho. Mr. Omoyele They are not Sowore united. you are one of the most respected person on earth. You are one of the most respected leader on earth to us as Nigerians and indigenous of the Yoruba land. Ènìyàn nìkan ló máa sọ pé Nàìjíríà ti gbogbo aláwọ̀ báyìí ti gbàlejò gbà. Ẹ ká fún àwọn tó wà nílé ọ̀kan tó ń ṣe ní orí gbogbo ẹ ká fún wọn sílẹ̀. Ọmọ Yorùbá ẹ má wò mí o ẹ support mi o. Ẹ má yẹ kó dìgbà tí wọ́n bá ṣe jàmbá fọ́tá mi lé. Ẹ wá máa ní ẹ̀ṣẹ̀ fún kó máa ṣe kíní kan kó ṣẹ̀dá ká nọ́mbà ẹ̀ gba 10 million gba 5 million nígbà tí èèyàn bá ti kú tó ìgbà táwa láyé ní kẹ̀kẹ́ hàn mí ẹ jẹ́ kí n mọ̀ pé ẹ ní 02141687040 02141687040 GTB William tó bá kú sí. Yes. Came and tried to kill Sunday Igboho. Without informing the I'm going to tell the people about it to leave. Started funding them. They are not united. So, Buhari being who he came and tried to kill Sunday Igboho. Without informing the governor of Oyo State, they brought special force or special forces to come and kill Sunday Igboho. Sunday Igboho was in that house that day.
but he was hiding. Before they came back, he had jumped the fence. Even when he was in Benin Republic, he had injuries that they were hiding from him. Until left that night, he left Nigeria that night. They wanted to kill him so that TIMU will know that they are not playing. That's what happened. So TIMU had to retreat because it was based on their own security intelligence that Buhari TIMU was behind them. But they had already achieved what he wanted to achieve, which was to scare the Buhari people to know that he has the capacity to disrupt the country. And you know, an average northerner, with due respect to them, their issue is unity. ẹ má bínú èèyàn wa o a kò síkà ìtìkú níta sọ nìyẹn a ní kì í ṣe ẹ sọ pọ́ọ̀tì mi a máa ṣe ìwádìí àti pọ́ọ̀tì mi sáré lọ́wọ́ ọgbọ́n dá sí wa ẹ káàbọ̀ ara ènìyàn wa this is 3 hours later ẹ ká máa gbọ́ lọ And you know, an average northern, that's what happened. So TIMU had to retreat because it was based on their own security intelligence that Buhari TIMU was behind them. But they had already achieved what he wanted to achieve, which was to scare the Buhari people to know that he has the capacity to disrupt the country. And you know, an average northerner, with due respect to them, their issue is unity. If you want to appeal to the north, just say that unity, no other. Anybody that discusses anything other than unity is the enemy of the north. Watch this. The Sunday Gbowo struggle you are seeing is funded by TIMU. Yes, because the problem at that time was that Mr. ọmọ ẹlẹ́ṣòwò respect tá à ń fún yín